Ẹ káàbọ̀ sí ìkànnì ìwé ìròyìn Yorùbá. Ìròyìn jákèjádò náà ló dé sétí ìgbọ́ yín láti ojú òpó ìwé ìròyìn Yorùbá. Adéọlá Ọlárẹ̀wájú náà ni oníròyìn yín. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó inú ìwé ìròyìn náà. Nǹkan yàn ní oríta Sókà nígbà tí tírélà kan já. Ọwọ́ tẹ àwọn méjì tí wọ́n jí ọmọ ọjọ́ mẹ́ta gbé o. Obìnrin alágànná kan ó mà bí ọmọ sí ẹ̀gbẹ́ títì ní Àbújá. A kò ní fi ọjọ́ kún gbèdéke ọjọ́ ìforúkọsílẹ̀ ìdánwò àṣekágbá iléèwé girama. Àjọ NECO ló sọ bẹ́ẹ̀. Gift pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tó lo àpọ̀jù oògùn màrúmàrú. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Nǹkan yàn ní oríta Sókà nígbà tí tírélà já lórí eré tó sì wọ́ ọ̀pọ̀ ọkọ̀ tó há sínú súnkẹrẹ-fàkẹrẹ. Àwọn èèyàn méjì ló gbé ẹ̀mí mì lẹ́sẹ̀kẹsẹ̀ o nígbà tí ọ̀pọ̀ fi ara pa yánnayànna. Alẹ́ ọjọ́ àbámẹ́ta Àjíǹde gbọ̀la ni ìjàmbá náà wáyé. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, Àyànládé Ọláyínká ló fi ìròyìn tó àwọn akọ̀ròyìn létí ní Ìbàdàn. Àyànládé ṣe àlàyé pé ọkọ̀ àjàgbé ẹlẹ́jẹ̀ òróró kan tí òǹkà ìdámọ̀ rẹ̀ jẹ́ GEM 696XE ni ó fa ìjàmbá náà. Abdullahi Bashiru ni ó wa ọkọ̀ náà. Eré àsápajúdé ni Abdullahi sá ló fà á tí ó fi pàdánù ìjánu ọkọ̀ náà. Ọ̀pọ̀ ọkọ̀ ni ó tẹ̀ nínú èyí tó ti tẹ Venza kan, BMW àti àwọn mìíràn. Abímbọ́lá Olúgbéngà, ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, ó bá mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn, ó sì gbàdúrà ìlera fún àwọn tó fara pa. Bákan náà ló ṣe ìlérí pé ìwádìí ìjìnlẹ̀ yóò wáyé lórí ìjàmbá náà. Ọwọ́ tẹ àwọn méjì kan tí wọ́n jí ọmọ ọjọ́ mẹ́ta gbé o. Àwọn afurasí méjì kan ti wà ní àhámọ́ ọlọ́pàá lórí ẹ̀sùn pé wọ́n jí ọmọ ọjọ́ mẹ́ta gbé lábẹ́ ìyá rẹ̀. Agbègbè Ngwambako ní Mararaba, ìpínlẹ̀ Nasarawa ni èyí ti ṣẹlẹ̀. Aisha Bada ni orúkọ ìyá ọmọ ìkókó yìí, ẹni ọdún mọ́kànlélógún ìpẹ̀lú. Ọkọ Aisha ti wà ní Èkó láti oṣù 5 sẹ́yìn níbi tó ti ṣiṣẹ́ ọ̀kadà. Inú ilé àkọ́kọ́ kan nínú ọjà Ọ̀sán ni Aisha ń sùn, kò sí ààbò tó péye fún un. Alẹ́ ọjọ́ 28 ni àwọn ọkùnrin méjì kan ni wọ́n lọ kó Aisha ní Papamọ́ra níbi tó sùn tí wọ́n sì gbé ọmọ rẹ̀ ọkùnrin lọ. Ọjọ́ kejì ni Aisha lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá pé wọ́n jí ọmọ òun gbé lọ ni wọ́n bá kò ṣiṣẹ́. Inú ọjà Ọ̀sán náà ni wọ́n ti rí ọmọ náà lọ́sàn-án ọjọ́ kejì lọ́wọ́ àwọn afurasí méjì náà. Orúkọ wọn ni Ìrẹ́rà Abdulrahman àti Sadiya Abdullahi. Wọ́n jẹ́wọ́ pé ẹnìkan ló wá sínú ọjà pé kí wọ́n bóun gbé ọmọ náà lọ́wọ́ Aisha. Olóhùn yóò wá gbé ọmọ náà. Ẹni náà kò wá gbé ọmọ náà bí àdéhùn tí wọ́n ṣe ni wọ́n ṣe bá ọmọ náà lọ́wọ́ wọn lọ́jọ́ kejì. Àwọn méjèèjì ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá nígbà tí ìwádìí ṣì ń lọ láti mú ẹni tó bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ náà. Obìnrin alágànná kan ó mà ti bí ọmọ sẹ́gbẹ̀ẹ́ títì ní Àbújá báyìí. Obìnrin kan tí ara ẹ̀ kò dá, ó ti bí ọmọbìnrin làṣìlàṣì sí ẹ̀gbẹ́ títì ní ojú ọ̀nà Pẹ̀tà ní Àbújá. Àwọn ará àdúgbò ni wọ́n ránṣẹ́ pé àwọn ọlọ́pàá pé kí wọ́n wá o láti ṣe ìrànlọ́wọ́ fún ọmọbìnrin yìí àti ọmọ rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé ọkùnrin ni àwọn ọlọ́pàá náà, wọ́n gbìyànjú láti ran obìnrin lọ́wọ́ àti ọmọ tuntun tó bí. Ó fojú wọn rí màbo kí wọ́n tó rí ọmọ náà gbà lọ́wọ́ rẹ̀. Ilé ìwòsàn ìjọba Kwali ni wọ́n gbé ọmọbìnrin yìí lọ pẹ̀lú ọmọ tó bí fún ìtọ́jú. Àwọn dókítà ṣe ìtọ́jú tó yẹ fún ọmọ àti ìyá, wọ́n sì dá wọn sílẹ̀ lọ́jọ́ kẹta ìyẹn àná. Lẹ́yìn náà ni iléeṣẹ́ ọlọ́pàá fa ìyá àti ọmọlé ọlọ́pàá tó darí ẹ̀ka ìtọ́jú ará ìlú ọ̀gbẹ́ni Sadiq Kwali lọ́wọ́ kí ó máa tọ́jú rẹ̀ lọ. Ilé àwọn ọmọdé ti ìjọba tó wà ní Wákò ní Gbọ́gbáládá ni wọ́n kó wọn lọ. Ibẹ̀ ni ọmọ náà yóò dàgbà sí títí yóò fi tójú bọ́. Iléeṣẹ́ ọlọ́pàá kan sára sí àwọn ọlọ́pàá náà lórí akitiyan wọn láti dóòlà ọmọ tuntun náà. A kò ní fi ọjọ́ kún gbèdéke ọjọ́ ìforúkọsílẹ̀ ìdánwò àṣekágbá iléèwé girama o. Àjọ NECO ti sọ̀rọ̀ sókè. Àjọ NECO ti ṣe ìpanilétí fún gbogbo àwọn iléèwé akẹ́kọ̀ọ́ àti àwọn òbí tí ọmọ wọn yóò ṣe ìdánwò àṣekágbá iléèwé girama ọdún yìí pé lọ́gán tí ìgbèdéke ọjọ́ ìforúkọsílẹ̀ bá ti pé ni àwọn yóò fi àgádágodo dí ojú òpó ìforúkọsílẹ̀ náà, kò sì ní lé ní ìṣẹ́jú kan. Ọjọ́ 25 oṣù Èbìbí
ni ìforúkọsílẹ̀ yóò dópin tí wọn yóò sì fún wọn ní àǹfààní di ọjọ́ 29 oṣù náà. Akẹ́kọ̀ọ́ tó bá kùnà láti parí ìforúkọsílẹ̀ rẹ̀ kò ní ní àǹfààní àti san ìdánwò náà mọ́ lọ́dún yìí àti ọdún tó ń bọ̀. Gift pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tó lu àpọ̀jù oògùn màwúmàwú. Ọ̀dọ́mọkùnrin kan ẹni ọdún 15 kan ó ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tó lo oògùn tó lè mú ìṣòdì sí i. Ọ̀rẹ́ rẹ̀ kan tí orúkọ rẹ̀ jẹ́ Destiny ló fún un ní oògùn náà pé kó lò yóò jẹ́ kí ó tóbi sí i. Oògùn yìí ni Gift lò tó sì gbòdì lára rẹ̀. Nígbà tí wọn yóò fi mọ ohun tó ṣe é, ẹ̀pà kò lówó mọ́, Gift fi ayé sílẹ̀. Bright Edafe, ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ló fọ̀rọ̀ náà sí ojú òpó X rẹ̀. Ó wí pé inú bẹ̀rẹ̀ sí ní run Gift lẹ́yìn tí ó lo oògùn náà. Ó sì padà lọ bá Destiny tó fún un ní oògùn náà lò. Destiny sọ fún un pé kó má sọ fún ẹnìkankan, ó sì padà kú lọ́jọ́ 4. Destiny ṣe àlàyé ibi tó ti rí oògùn náà pé ẹnìkan ló fún òun níbi àríyá kan pé yóò jẹ́ kí òun sùn dáadáa, jẹun dáadáa, yóò sì mú kí òun tóbi sí i. Ó ṣàlàyé pé òun ti lò nínú rẹ̀ kí òun tó fún Gift àmọ́ Gift lo àpọ̀jù rẹ̀ ló fi gbòdì lára rẹ̀. Nígbà tí oró oògùn náà mú Gift lẹ́yìn ọjọ́ 4 ni ó ṣe àlàyé fún ìyá rẹ̀ pé òun gba oògùn lò lọ́wọ́ ọ̀rẹ́ òun Destiny. Ẹ̀dá kò wípé Destiny yóò fojú ba ilé ẹjọ́ àwọn ọmọdé lábẹ́ òfin. A kò rí jù báyìí lọ